gbẹ̀gẹ́ lọ. Ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbéyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́. Béwúrẹ́ já wọlé ṣe bẹ́ẹ̀rẹ̀ kò ní. Bákúntàn já wọlé kò lè dùn yàn. Ọmọnìyàn já wọlé wà lọ́gọ́ bí ẹran. Ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbéyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́ lọ. Ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbéyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́ lọ. Tájùlì mú. Ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbéyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́. Ewúrẹ́ jẹ́ òkà àṣẹ̀nùmírí tìrí àṣẹ̀nùmírí bàdìrẹ́ jẹ́ òkà àfẹnulẹ̀. Ọlọ́run máa ṣe wá láláyé ìmoore ló ṣe wá ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́. Ọlọ́run máa ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. Ẹyẹ ò lẹ́sẹ̀ tí ọ̀sán yá rẹ̀ kọ́dàgbà kó fò lọ sóhun lẹ́sẹ̀ yẹ. Ẹbí ẹyẹ Ọlọ́run ló ṣe wá ní gèrè tìgà kábíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́ lọ. Kábíyèsí gbẹ̀gẹ́ lọ. Kábíyèsí gbẹ̀gẹ́ lọ. Lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́ lọ. Kéwù lọ ní èké. Tíga nígbà sọ dígà. Agbọ́gbọ́n ti kàwé. Àpapọ̀ òṣìṣẹ́. Kala Sayyidina Muhammadin wa ala ali Sayyidina Muhammad. Ọlọ́run darí ẹ̀ dáadáa. Àmín. Alájà wa Amdalatu. Allah adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Alájà wa Balikis. Alájà Biliki. Kéde. Adúgbò Ọlọ́run darí ẹ̀ dáadáa. Wọ́n náà tún ní Biliki. Sókò méjì lọ ń jẹ́ ni. Ọ̀njẹ́ amúdá ọ̀njẹ́ Biliki. Ó tún ń dàmọ́kẹ́ Biliki náà ló tún dìde. Tọ̀. Biliki dà. Biliki ètí ìdè. Biliki èdè. Kéde kankan. Biliki ètí ìdè. Afáwa Abubakari Ajadi. Alhamdulillah. Afáwa Abdulrahim Ajadi. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Afáwa Abdullatifi Ajadi. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Afáwa Ismail Ajadi. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Afáwa Abdulkabir Ajadi. Wọ́n èdè. Wọ́n náà ń kọ̀wé obìnrin. Bẹ́ẹ̀ni. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Afáwa Iskadar ṣe Ajadi onda. Afáwa Ibrahim Ajadi. Allahu Akbar. Wọ́n ti dé ń tiẹ̀. Afáwa Abdulraufi Ajadi. Òun náà ti dé. Wọ́n náà ní gbàgà. Wájú kún wájú. Jókòó wájú ni. Afáwa Alájà wa Rahmatulahi Ajadi. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Káyọ̀dé mi ẹ̀tọ́ ni ṣé Káyọ̀dé méjì lẹ́nu tọ́ Káyọ̀dé Alájà wa Zainab Ajadi Ajá Sinabu Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Afáwa Abdulqawiyyi Ajadi Kéde. ọmọ ìkírun Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gbogbo àwọn ọmọlẹ́kùn náà ni wọ́n ti jókòó yìí. Àwọn tí wọ́n ti jókòó yìí náà wọ́n ti jókòó. Insha Allah. Àwọn yòókù náà ti ń bọ̀ lẹ́yìn. Ọlọ́run darí wọn dáadáa. Àmín. Ọlọ́run Nabi sallallahu alaihi wasallam. Àní tí ò ní tà ní fọ̀pẹ́ pọ̀lọpọ̀ ọlọ́pàá ìjọ kúlú wà láì òdìdí kan bàbá wa Muhammad Nur Ajadi tí wọ́n jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ bàbá wa Alhaji Àgbà ní ẹgbẹ́ tí bàbá dálẹ̀ Ansarul Islam ní Bádíà lẹ́kọ̀ọ́ tí wọ́n sì jẹ́ alága tàná tí wọ́n gbéjọba kalẹ̀ níbi gáràjì Ìlọrin Emirates Ìlọrin wọ́n jẹ́ alága tàná tí wọ́n gbégbó kalẹ̀. Allahu Akbar. Wọ́n sì ròyìn bàbá náà púpọ̀, bàbá dáadáa bàbá náà púpọ̀.
bàbá àwọn èèyàn gbádùn bàbá náà púpọ̀ àwọn ọmọ ọlọ́mọ gbádùn bàbá yìí púpọ̀ ọlọ́mọ sábà kẹrin. àmín. ẹlẹ́kọ̀ọ́ ẹja sọ kúrò aláwọ̀ òdìdí kan fún bàbá yìí kán tààrà máa fi yóò panu lọ́dún jọ́lẹ̀ kìámà. àmín. ọmọ jẹ́ nǹkan panu fún wọn. bẹ́ẹ̀ ni bisimilahi jọ́lẹ̀ rahman kìámà bàbá jọ́lẹ̀ kìámà kọ́ lóun tó wá bẹ̀rẹ̀ kẹ́mi ìlú tuntun kó bá ṣe ń bàbá. àmín àmín. sallallahu alaihi wasallam. bisimilahi rahman rahim qul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín àmín. kúrò aláwọ̀ òdìdí kan àwọn àfáà tó kọ́ wa lálùkọ́ ẹ̀. ọ̀rọ̀ wọn tọ́ síbẹ̀ o. àwọn bàbá tó kọ́ wa ní ìlìmí. àwọn àfáà kan yọ ọkọ̀ ní àgbẹ̀kọ̀ ayé bàbá alájí àgbà bàbá alágége afáwọ̀ àgbàjì abọ́níwàṣẹ́ àgbáyé tájìlẹ̀ ádábì tájìlẹ̀ mọ́mìnì tájìlẹ̀ àrífínà tájìlẹ̀ mọ́ntọ́kínà bàbá gbókòbéèrè bàbá sóró bàbá mìmáṣà afáàdé ayòní afáàgáka àwọn afáàṣẹlẹ̀ lóko bàbá wa bíkan bàbá wa kòkòkòbéèrè bàbá wa jọ́ngọ́lọ̀ afáàwọ̀ àgbà ní gbogbofu sọkafu malefu kutijifu nuwakofu yerefu baba alábìdún kérélè baba wọn ní kíjìpá baba wọn lọ́dán àáfàá wa nísàlẹ̀ ìsàlẹ̀ kòtò ìsàlẹ̀ jẹ̀rà ìsàlẹ̀ àkànní ìsàlẹ̀ àṣà ìsàlẹ̀ gúnníyàn ìsàlẹ̀ kókò gbogbo yín wọn bẹ́ẹ̀ ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀ ọ̀tún yẹn ní ọlọ́run ọ̀tún àánú ọlọ́run ọ̀tún ẹ̀fọ́kẹ̀bẹ́lẹ̀ yẹn àfa ń dùn ti yẹ yìí ò ní bàjẹ́ ọlọ́run bá ṣe bá wọn àfa. àmín. ṣe bọ́ ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀wọ́n lọ́rùn ìjú gẹ́gẹ́ lọ. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju kágbìsù gbẹ́gẹ́. bẹ́wùrẹ́ já wọlé ṣe bẹ́ẹ̀rẹ̀ kò ní. bákúntàn já wọlé kò lè dùn yàn. ọmọ nìyẹn já wọlé wọn lọ́gọ́ bí ẹran. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju kágbìsù gbẹ́gẹ́ lọ. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju kágbìsù gbẹ́gẹ́ lọ. tájùlì mú ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju kágbìsù gbẹ́gẹ́. ewúrẹ́ jẹun ká àṣẹnu mìírí tìrí àṣẹnu mìírí bàdìrẹ́ jẹun ká àfẹnu lulẹ̀. ọlọ́run máa ṣe wá láláyé mọ́rẹ́ ló ṣe wá ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju kágbìsù gbẹ́gẹ́. ọlọ́run máa ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ ò lẹ́sẹ̀ tí ọ̀sán yá rẹ̀ kọ́dà gbà kó fò lọ sóhun lẹ́sẹ̀ yẹ. kẹ́bí ẹyẹ ọlọ́run ló ṣe wá ní gèrè tíga kábíyè sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ́gẹ́ lọ. kábíyèsí gbẹ́gẹ́ lọ. kábíyèsí gbẹ́gẹ́ lọ. lọ́rùn ju kábíyèsí gbẹ́gẹ́ lọ. kẹ́hùn lọ ní èké tíga tíga níwọ̀n sọ dígà agbọ́n pẹ̀lú ti kàwé àmọ́ kò ṣiṣẹ́. ó ṣe wá nígbì káyé sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ́gẹ́. kẹ́hùn lọ ní èké ilẹ̀ buwabu ààyè kàwé níwọ̀n ẹ̀sọ́ díjà agbọ́n pẹ̀lú ti kàwé àmọ́ kò sí. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kábíyè sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí. ọ̀rọ̀ wa lọ́rùn ju. ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí. ọlọ́run má ṣe wá kékeré. ọ̀rọ̀ wa lọ́rùn ju kábíyèsí gbẹ́gẹ́. ọ̀rọ̀ wa lọ́rùn ju. kéwù láti ẹ̀kẹ́ ilẹ̀ mú abú. àdé kàwé níwọ̀n ẹ̀fọ́ dìjà agbọ́ bẹ́ẹ̀ ti kàwé àmọ́ kò sí. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wa lọ́rùn ju. ọ̀rọ̀ wa lọ́rùn ju. ewúrẹ́ jáwọ́ ló ṣe bẹ́ẹ̀ kọ́ ní báàgùn kẹjà wọlé kó lè
ọgọ́dẹ ọlọ́run nígbìnígbìní kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí ọ̀rọ̀ wọn lọ́rùn. bisimilahi kul huwa allah fama fawa bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. tani ń pààyàn. àkọlé wá sí wa ní ìlọ́sàn yìí ta ní ń pààyàn. who is the killer. dákun farabalẹ̀ afẹ́ jálu ọ̀rọ̀ nu kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló kù ta ní ń pààyàn. bàbá wa alhaji wa ahmad àti alhaji wa ẹfúnmi ló kọ wọn nísìnyí àti alhaji ahmad tanjaboro bàbá tí ò sí àtọ̀rẹ́ wọn jíṣẹ́ wọn 1,500 fún yà yìí. masha allah. ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yẹn dàrú. àmín. gbogbo tí bàbá náà dá ilé ọlọ́run nífẹ̀ẹ́ àti ntẹ́yìn náà bí fúnra yẹ ọlọ́run nífẹ̀ẹ́ kan dààmú yín bẹ́ẹ̀ ẹ bá sami turu ọlọ́run ẹ̀yin náà wà ní kanjúkú yóò jẹ́ bá àwọn ọmọ náà jìnnà ọlọ́run níbi sallallahu alayhi wa sallam. la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. ta ní ń pààyàn. who is the killer. wàáyé kè kẹ́sẹ̀ mutun. wáyé kẹsẹ̀ mutu. wàáyé ta ní ń pààyàn. man huwa qatil. ó bàbá. ta ni ń pààyàn. ta ní. ẹ dákun jẹ̀mọ́. ẹ dákun. wá sí i. akramakumullah. àti dára wa àmọ́ ìjókòó ti pín méjì àwọn tí ó gbọ́ wá sí ni orí àyín ọkà ẹ sá fún wọn. ọlọ́run ló ní káwọn mọ̀lẹ́kùn yọ̀ ọ́ dáná. ọlọ́run ló ní wọn dáná òwe lómi ti rò ó pin sí àyín látàná. yóò jẹ ní yóò tó di yàrá rẹ̀ ó kì mí lẹ́ẹ̀kí wọ̀dà màmá oníbàbà mẹ́rẹ̀ ha yàrá rẹ̀ sọ́jà nù. bẹ́ẹ̀ni. oníbàbà mẹ́rẹ̀ ha ọ̀rọ̀ ní dàrú wájú ọlọ́ àmín àwọn ọmọ yóò ní àlùbáríkà wọ́n àfa mi àlájá gbà wọ́n àti lọ sí àfa mi nítorí kú láyé òní ẹ̀rọ àdé àwọn ọmọ rẹ̀ ní. àmín. wala quwwata illa billahi al-aliyyi al-azim. bí n bá ti fẹ́ jẹ ẹ̀ha òní máa rán ọmọ ẹ̀ha tó dáa ẹ̀jẹ̀ lẹ́yìn ti jẹ ẹ̀ha yìí tẹ̀mí ẹlẹ́gùn tẹ̀ ń jẹ àwọn ẹja tútù. ta ní ń pààyàn. ta ni ń pààyàn ṣé tọ́bíkì wà nù. yes. akramakumullah. gbogbo wa panupọ̀ pé ọlọ́run ní ń pààyàn. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀yẹ́ wọn lókun mọ́ fẹ́ kẹ́ farabalẹ̀ dáadáa mo sì fẹ́ kẹ́ ẹ má tọ́ mi wá sí ìwá ní ọwọ́ ẹ̀rọ ẹ má jò lé. ẹ dákun ẹ má jò ó lé lọ́rùn o. ẹni fóònù rẹ bá ti dún ètò gbẹ̀mí lọ́rùn rẹ̀ bọ́ọ̀bá rìsíìfù pẹ́ báyìí àgbà lọ́rùn. àgbà àgbè fẹ́ni tí ò ní ọba sara bàbá lọ́nu ọlọ́run ṣe mí. lọ́run ṣe mí. ya fúnkùn mọ́ ọlọ́run kó kú. pa. ẹ̀yẹ́ wọn ló kù dáàtì èyí àṣàn pé wọ́n ní ìlú tí ò sófin. ẹ̀sìn ò sí ń bẹ́ bàbá òfin ti wà báyìí. òfin ti dé. adúgbò lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. Ìlọrin ọyẹ kójú wa ti là sí nǹkan mẹ́ta. akramakumullah. àti kíntún ni. àmọ́ kì í ṣe ọmọ kù. ayyadakumullahu binasrihi. kọ̀ságbó létí ìsàbílẹ̀ àbí. bẹ́ẹ̀ni. advisor. òde wọn bẹ̀rẹ̀ o. ìyá. alájà. ẹ dákun tó lọ lọ́hùn. abẹ̀yìn lélẹ́yìí. ọlọ́run jọ dáa fún ẹ yín. má padà wá ìmọ̀ o. wọ́n bá ti délé ẹ máa ha. ẹ ha gbogbo ẹ̀kọ́ tán ẹ jẹ́ wọn jẹ́ sàrà ni. ẹ̀yin náà bù. ọyẹ kójú ó ti là sí nǹkan mẹ́ta. ẹ sọ bẹ́ẹ̀ bàbá mo wá ní kíni àti kíni àti kíntún ni. bàbá wa Alhaji wa Yunusa Allahu Akbar kabira. tí wọ́n jẹ́ pírẹsidẹ́ntì àwọn ajíjọ ọlọ́ọ̀nẹ́bì yóò dákẹ́ bá a sọ nǹkan wá jòkó lẹ́rọ̀. ẹ dákun ẹ bá a sọ fún kọ́ wá jòkó lẹ́rọ̀ o. ó ti wá jòkó alihamudulilayi àmọ́ bí o jòkó sí tẹ́lẹ̀ ni o ti gbé rẹ̀ sí kọ̀rọ̀ mbẹ́ o ọ̀dà kò sí nǹkan kan. kò sí nǹkan kan kọ́ sàmọ́ sàròyé. Alhaji Ahmed sàmójútó mbẹ́ o sàmóbá mójútó mbẹ́ o. ẹ̀yin tẹ̀ ń sàròyé. aláròyé. ẹ dákun jẹ̀mọ́. ẹ dákun. gbogbo mi tí a bá ti gbẹ́ ọmọdé náà sì tú lílà ẹni rí rẹ̀ pé kọ́ ni wọ́n bá wí. ẹ̀wọ̀n kọ́ àwọn ẹni tí ò lẹ́kọ̀ọ́ ni wọ́n bá wí. àwọn kò lẹ́kọ̀ọ́ ni wọ́n ní wọ́n sì tú. kò sí ìlú tí ì sábà bí máa lè. bẹ́ẹ̀ ni kò sí. gbogbo ọmọ Ìlọrin tó bá débi Kùránì àbí mi wá sí tábà sì sá sì tó lè àkótó dákẹ́ ọmọ àná nílé yìí. ọmọ àlè ni ọmọ àlè lòun jẹ́nu ilé wọn. ọ̀lẹ́kọ̀ọ́ nù. ọ̀lẹ́kọ̀ọ́ nù omi dà sí lámújẹ. bàbá gbóúnjẹ fún yẹn bí òkú kéré yẹn pé. kéèyàn tó jẹ. bàbá gbó kìlẹ̀ kan kó bí rẹ̀ léèrè. sókè tó jẹ lẹ́yìn àbájẹ mọ́ tiẹ̀ náà. ọ̀kan ni bàbá yìí jẹ tí ọ̀jẹ̀ mí mọ́. ọ̀kan ni bàbá yìí náà jẹ tí ọ̀jẹ̀ mí. ọ̀kan ni wọ́n náà jẹ lèmi náà jẹ njọ́ kata. yóò ṣe rí náà nù. la ilaha illallah. ẹ̀sùnmáyà
jẹ́ kéré òun pé dáadáa. ó ṣe làákàyè dáadáa ni. àwọn àmì ìjọba báyìí kejì wọ́sọ̀. káàkiri kọ́ wọn ọ̀dáyàwó lẹ̀ ní sí òkú ni. bàbá yìí ọ̀sàjọyọ̀ mọ́kà. ọ̀kọ́ lé kálá ń sílé. ntọ́sẹ̀lẹ̀ sí bàbá yìí kò yé yín ni. bàbá yìí yẹ bá dárò ni. ẹ bá dárò ni ìdárò lọ́kàn. àwọn ọmọ ló kó lẹ̀ rẹ́kẹtẹ yìí. àwọn ní bá mú yìí. ta ló dà wọ́n lẹ̀ fún. ọlọ́run ni. ẹ dákun jẹ̀mọ́. ẹlẹ́mìí wá bímọ náà bẹ́ẹ̀ ó dà wọ́n lẹ̀ sínú wàhálà yìí. bẹ́ẹ̀ ni ó dà wọ́n lẹ̀ sínú ìdààmú. ọmọ mi ti yọ̀ àfa. baba. ń parabọ̀ wá nídìí bàbá ń jọ kájọ́ òkúta lòun ó ké sí. la ilaha illallah tí ó jẹ ká pé hó ọlọ́run o. tani tí o tó oníṣì. kò sí sani jíjẹ ò tó. ọgbẹ́ni ọba sàdéhùn yá yìí lónìí ọkàn sàdéhùn ọ̀rọ̀ ni. àdéhùn fùjú ló ṣe wọ́n mọ̀ bá fojú sí i la. gbogbo tí bàbá rí o ṣe ń ṣe. afẹnìkan ẹnìkan ṣe ó lè sàdéhùn tí ọjà sódodo. ta ló ń tọ̀ ọ́n. ẹjọ́ bá hàn yín lé mọ̀. ọ̀tá gbogbo tí bàbá rí o ṣe ń wọ́n ṣe fún ọ yóò sìn ọdẹ máa ń dà la kó tó padà. àfa yìí. akérè àmàkàlà bá rẹ̀ sìn ọdẹ bẹ́ẹ̀ kó tó lọ. òun ṣàdéhùn sí ẹnu. ẹnìkan yóò sàdéhùn tí ọbẹ̀ sí kárẹ̀. yóò sì fẹ́ mú iṣẹ́ àbíkọ́ lọ́wọ́ ọmọ gbà fún. Allah akbar. ẹ wò tá ẹ wò tí bàbá yìí nìkan òdìdí kọ́ńtìrì mẹ́rin lọ nìkan kírètì. kọ́ńtìrì ti kọ́. táyé yìí o. táyé yìí o fọmọ olókùn ni. kọ́mọ lọ. ibi bọ́lọ̀ ju wa máa ń gbégbé gbọ́ síbi tó tún bọ̀ wá sọ́wọ́ yìí. ẹ dákun jàmá àtúrọ̀ ọlọ́run. bàbá wa yìí ẹ bá bí wọn bá ti bímọ yí àǹfààní ọlọ́run. àánú ọlọ́run ló kú o. ọmọ bá nẹ́bi ti wí fún wa ní àdìsí rẹ̀ sallallahu alaihi wasallam. ọlọ́mọ láyé tá a wà níyà yìí ìdùnnú lọ máa jẹ́ fún bàbá àtìyá. Allah. bàbá yìí náà bá wọ ìwé lálẹ́ kí àwọn oníṣẹ́ yóò ṣe máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. inú rẹ̀ ó dùn pé àwọn ọmọ ní bá mú yìí. wọ́n fi kìí àmọ́ ti nùrù. Allahu akbar ìmọ̀lẹ̀ kún lọ́mọ ọba dàlí kìí àmọ́ ìmọ̀lẹ̀ lọ́mọ máa jẹ́ lálẹ́ kìí àmọ́ níwájú fún bàbá àtìyá. inú ìmọ̀lẹ̀ òun náà wà bẹ́ẹ̀ lọ́hùn ìdùnnú tọ́lọ́hùn pété níbi ìpè wọn ní kọ́lọ́ mọ́sà jẹ́ jẹ́jálẹ̀. àmín. àwọn èèyàn rẹ ti bá yín sàmì ayé fún. àmín lọ. ọlọ́run má jẹ́ bá mi jẹ́ fún bàbá yìí. àmín. àfa yìí. baba. kò sí ní yẹn ti kó yẹn jọ tó ní kẹ́nà mẹ́rù. àní ẹ má jà wo bẹ̀ ọmọ báyìí ni ẹ kọjú sí. wọ́n ti kẹ́nà mẹ́rù mbẹ́ o. a ti sìn yàn kó. wọ́n kẹ́nà mẹ́rù mbẹ́ o dáadáa. bẹ́ẹ̀ sì ni kò torí ọlọ́run máa ṣàròyé tí ń ṣe torí ẹran tí ó gbé ni. ẹ̀yin ọmọ olókùn sẹ́ẹ̀ ti palẹ̀ mọ́. nísìnyí ó pé ọ̀sẹ̀ ẹran máa yọ ọjà ẹni èyí tí ó kó lọ lé ló ti dìga lẹ́hún. afa àtọ́gá. akérè àmàkàláwù. ọmọ ni ó kó bẹ́ẹ̀ lómi ìlànà kìyàmà. Masha Allah. ṣebí torí pọ́ ma kọ́ bá kó bá nẹ́bì. lọ́lọ́run fi ní gbogbo tó bí yẹ́yẹ́ rẹ̀ Muhammad ọ̀fọwọ́ rẹ̀ gbé wọn sí. ànábì wa sunkún ẹkún náà pọ̀. ẹkún náà pọ̀ bàbá. njẹ́ tọ́lọ́ nǹkan sọ bẹ́ẹ̀ fún olúbi àfà tí ń gbọ́ bẹ́ẹ̀ láàrin rẹ̀ tí ọ̀sálàlà kan láàrin wọn àtọ́lọ́hún. bí kálukú bá ń fọmọ gbẹ̀yìn rẹ̀ Muhammad lọ́yọ̀ kan kú o. lẹ́yìn kan kú o. ńgbà tó bọ àfà ọ̀pọ̀ ọlọ́run ní fún débẹ̀. ànábì jẹ́ òkúlẹ̀ sẹ́ńkù lẹ́jọ́ kan ẹ wá sunkún lóun nìkan oorun débi kí ó sì fi sunkún gbogbo aṣọ rẹ̀ wá tutù fún mi ojú. ó tutù. wàrà nìkan rẹ̀ dákẹ́. omi òkun kan sàràsàrà. tí ń sun ẹkún náà tààrà. ó ṣe ọlọ́run ó sunkún. ìbéèrè wa sọ̀kalẹ̀ wá bá ọ wá bí pé kí ló dé. ó ní kí ló sí ọ. wọn nìkan kò ń sunkún yìí gbogbo ìmọ̀láka tí mẹ́sàn-án wọn ń bọ̀ sunkún yìí. níbo ti bẹ̀rẹ̀ la màláìka tí ń bọ̀ sunkún. gbogbo ìmọ̀láka tí wọn kiri ká àgọ́ ọlọ́run wọn bẹ́ẹ̀ bí ẹkún ìlówó kí ló dé rẹ Muhammad. kí ló fẹ́ kún tó ń sun gan. wọn ní kéfà láàbùkí. ó ní kí ló dé tí ń ní sunkún ìwọ Jìbìrìlù. bàbá kásùbà tán ẹnití ọlọkùnlé kíyà ọlọkùnlé kíyà. ẹnití ọlọkùnlé ọ̀dọ̀ bàbá lọ. ẹnití òníyà ọlọ́dọ̀ bàbá. ẹnití òníyà tí òní bàbá yọlọ́dọ̀ alágbàbọ̀. alágbàbọ̀. mi ọ̀rẹ́ nìkan kan. kò sí. La ilaha illallah. bàbá mi kú lẹ́ni tí ò jẹ́ wọn ọmọ lára mi ni. ìyá mi kú lẹ́ni tí ò jẹ́ wọn ọmọ lára mi. kàṣà. alágbàbọ̀ mẹ́sàn-án lọ́gbà níbi tọ́ alimọ́tò sàdé àlùsí kẹsàn-án àwọn mẹ́sàn-án kú lẹ́ni tí ò jẹ́ wọn ọmọ lára níbi. sallallahu alayhi wa sallam. onígbà tọ́lọ́ ń ṣe yìí tán ó tún wá kọ́ bọ́nú ilé mi ó ní ìyàwó mi tọ́lọ̀ ti mú lọ mo tún wá bímọ méjì ó tún wá fọwọ́ ara mi ọwọ́ ara mi ó ní kí n fi gbé mẹ́fà sí ní méje tí mo bí ó ní mẹ́fà tó ti kú ọlọ́run wá sí ọmọ kù fún mi obìnrin lọ́sẹ̀ kù fún mi èmi lè wá rẹ́rìn ní ìta níbi fi ń sunkún wà ní èmi ń sunkún wọ́n rẹ́rìn. èsè omi bí àkílódé
wọ́n lọ pa mí lẹ́rìn. má fi mí rẹ́rìn mọ́. obìnrin ló pe lásánlásán báwọn dídí kọ́tìrì kan lóbìnrin. la ilaha illallah. nǹkan mọ́kànlá lóbìnrin fi jọ ọkùnrin lọ. yé lọ́wọ́ bàbá yọ mẹ́ta péré tọkùnrin ní. náà mẹ́wọ́ ni. kárẹ́ ni rólé. àwa náà ní. kárẹ́ ni rólé. ení. là kọ́kọ́. náà. ẹlẹ́ẹ̀kejì kárẹ́ ni tìṣíwájú ń bí tọ́lọ́hún. ó di mélòó. ó di méjì. àfa yìí. yìí ń tẹ̀lé yín. akramakumullah. káṣí mọ́rẹ́ ni tilẹ̀kùn alẹ́. ó ti tán ta ló kún ta o ó ti gbì. lábájú lọ tilẹ̀kùn. ẹnìkan da lẹ́rú kó ti yàdá. wọ́n pọ̀ kété ń ṣe. àfa yìí. awúlò sí kan náà nù. èyí tá a wúlò sí òun náà dáa. nǹkan mọ́kànlá lóbìnrin fi jọ ọkùnrin lọ. mọ́kànlá. mọ́kànlá yìí náà wá ní. mọ́kànlá yìí náà wá ní. àfa àtọ́gà. ẹ ní sí àgbàpọ̀. akramakumullah. òní ká máa sọ yóò. a ní sọ yóò lónìí o. a ní ń pa àyàn ní tọ́pìkì mi. insha Allah ń bí a ń lọ gangan nu. àbá yìí má di alájà mẹ́rin lójú mi. àbá yìí ọkùnrin ó ń kámẹ́rà fún mọ́hún. má di alájà mẹ́rin lójú mi o. ẹ dákun jẹ̀mọ́. Allahu akibaru. ó ní tó fi pa mí lẹ́rìn nínú. wọ́n lẹ́rìn kejì tó pa mí lẹ́rìn. ọ̀kan wọn náà tó rò pọ́ lọ́hún sẹ́kù kọ̀ sẹ́kù. àríkanú láwọn ìmọ̀ àfúrúsì pé Fatima gbẹ̀yìn rẹ̀. Sallallahu alaihi wasallam. àwọn wà tó ń sunkún yìí púpọ̀ tẹ́kùn rẹ̀ pọ̀ ọlọ́run ló ń sẹ́kù. ọba kú láyé Fatima mọ̀ ní tọ́dún kẹtọ́ lọ́wọ́ ipa. ó tún sọ bẹ́ẹ̀ bá nàbí. la ilaha illallah. anabi wa fàyè lẹ̀ Fatima wa tọ́dún kẹtọ́ fi lè bá bàbá yàrá kìíyàmù. kàṣà ọlọ́run o. kọ́dà gbogbo nǹkan Fatima lọ́tàn lẹ̀ masalasi ti Fatima ní Madina tíjì tó jẹ́ ń jẹ́ ní wọ́n tó ń lò. títì jẹ́ bẹ́ẹ̀ ni. àbí ọ̀tán. ó bù ṣe. anabi wa sọ pé ẹkún yìí pọ̀ ọlọ́run bá fún un pé ó béèrè ọ̀rọ̀. ó sì gbọ́. rẹ Muhammad abáníkíwọ náà káwọn òbí rẹ náà sẹ́kù kọ́ bá wọn. àbá ni ọba wọn láyé. àfa yìí. bàbá. àbá sì ní ọfọ ọmọ gbẹ̀yìn kọ́mọ jà kó bá fún ọ ní. kọ́ má já kó bá fún ọ torí tiẹ̀ náà ni. àfa yìí. akramakumullah. ẹ má tẹ̀lé mi o. àtẹ̀lé yín ẹ máa ń tọ́. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ayé tẹ́lẹ̀ ń bá fún yín. asálẹ̀ sàwùsù àbí. ẹ má ti sè. ọ̀dà àti dákẹ́. alamuna siraha ayi àwa náà kọ́. ayáwa kọ́. nasiraha laka sodrak àwa kọ́ la kílíà gbogbo báyà rẹ fún rẹ Muhammad. wọ́n sọ pírẹ́sàn fún ànábì. gbogbo ntama bímọ yàn téèyàn fi sèrèrè téèyàn fi sàgbákò kèé ta ayé téèyàn ti kọ́sẹ̀ rẹ̀ wọ́n bí mọ yàn ni. munafiki wọ́n bí mọ yàn ni. ẹni ọba ni wọ́n bí mọ wọ́n ní bí kó kọ́sẹ̀ láyé ọ̀hún kọ̀kọ́. jàmbá àbòsí wọ́n bí mọ yàn ni. wọ́n bí mọ kéde kó kọ́sẹ̀ rẹ̀ láyé kọ́sẹ̀ rẹ̀. wọ́n bí mọ yàn ni. bẹ́ẹ̀ bá rẹ̀ ni ti ń ṣe wọ́n bí mọ ni. ẹ̀gàn wọ́n bí mọ yàn ni. kéèta wọ́n bí mọ yàn ni. gbogbo orú nǹkan bẹ́ẹ̀ náà wọ́n bí mọ rẹ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. àwa la sọ pírẹsẹ̀ gbáyà la kó gbogbo ẹ̀ kó nígbà yà rẹ̀ Muhammad. akílẹ̀ àfọ́kù fún ọ kí ló tún ní àṣẹ. ọkọ̀ yà ká komi fọ̀ àní wọ́n la gbáyà rẹ̀ ni wọ́n là á Jibiru sọ pírẹsẹ̀ bá nẹ́bí okò kú. ó kó kú bẹ́ẹ̀ ni. nínú tá a kọ́ ṣe fún ọ tá a fẹ́ kọ́ ọmọ yìí lónìí tọ́mọ́ni kí ni súrà lámúnásì lájẹ́ súrà pé rẹ̀ Muhammad gbọ́ tẹ̀lé ara ẹni. ntọ́ jẹ́nu. ọlọ́run fi fọ̀rọ̀ gbá nẹ́bí lérí. kálukú kan sáà ń tẹ̀. ǹjẹ́ lámúnásì rà halaka sọ́jà àwa kọ́la kílí àgbáyà tìrẹ fún rẹ̀ Muhammad. akílẹ̀ àgbáyà rẹ fún ẹ. wọ́n wà dọ́ aná àǹkàwé síraka àwa gbé kò fún ẹ òun ṣiṣẹ́ ni àwa gbé kò fún ẹ àwọn ẹrù tó wo tó wo tó wo inú ẹrù tó wo nìyá àrà ti bàbá rẹ. wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. alágbàbọ̀ rẹ. àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bọ́ ọ bá bá wọn láyé ẹ dákun bọ́ ọ bá bá wọn láyé ọkọ̀sẹ̀ díẹ̀ lára wọn. ọkọ̀sẹ̀ o. ìkọsẹ̀ díẹ̀ lára wọn lára wọn òbí rẹ sì ní ó lè mímì rẹ èmi ìwọ Muhammad káàrin èmi rẹ ó dàrú ọlọ́run ní sọ báyìí fún ànábì fa. sallallahu alayhi wa sallam. lọkọ ọmọ bàbá sàgbákò lára ìyá tó bí ọ lára bàbá tó bí ọ ọwọ́ ajá pa ìyá rẹ lẹ́ni tí ò ní jẹ wọn mọ́ lára rẹ ọjà pa bàbá rẹ lẹ́ni tí ò ní dún jẹ wọn mọ́ ọjà pa alágbàbọ̀ rẹ mẹ́sẹ̀sí lẹ́ni tí ò ní dún dẹ wọn. Allah sallallahu alayhi wa sallam. anabi wa tún ní tọ́ máa ń kọ́ ọlọ́ọ̀ni jìbìrì ní ti dákẹ́ ń kéwú lọ́wọ́ ni alẹ́bí àǹkọ́dọ̀ zaharaka èyí tọ́ ọba tó gbé wọ àfà tọ́ ọba wù lálẹ́ kìá màtí ìbá wọ̀ ọlọ́run ẹrù ọmọ nìyí àwa màmá ń bá àwọn ọmọ náà kó o kà má gbẹ̀yìn rẹ̀ ànábì. àpá wọn tẹ̀léra wọn. àfà yìí bàbá. ọmọ ànábì ní ọgbọ́dọ̀ gbẹ̀yìn ànábì kì í sọ ọmọ sàn ní sẹ́wọ́ ọlọ́pàá ti dá àwọn ọmọ mi ọgbẹ̀yìn mi sàánù ní o. ọlọ́mọ ọgbẹ̀yìn wa ni tí wọ́n ní ká ànábì ní àwọ̀ ní. àfà yìí kó ṣe sùúrù ni.
ìdí tí òfin ní ìsèfín nígbẹ̀yìn rẹ̀ ìwọ lọ mọ ẹjọ́ mọ́ni agreement tẹ̀jọ́ sáyìn ni. ìdí táwa fi ń bẹ lọ́n kọjá wọ́n gbẹ̀yìn àwa náà nírí sìn. àfa yìí ń tẹ̀lé yín. àkọ́kọ́ ìdí méjì ló wà ń bẹ̀. ẹ sá wò. ànábì òfin gbọ́dọ̀ fọmọ gbẹ̀yìn torí ìdí méjì. ẹ sá wò bàbá yẹn ní kú báyìí. alákọ̀ọ́kọ́ ọbẹ̀ òun náà ni pé àfẹ́ ká ànábì ọ̀sà gbáko lára ọ̀nà. bẹ́ẹ̀ ni ó de ní. bàbá fọmọ tiẹ̀ náà lẹ́yìn èso lò wọ́n. èso lò wọ́n wọ́n wọ ṣòkòtò. ọmọ ànábì náà padà lótí. ìtọ́jú ọkùnrin náà yóò ṣe kókó waves. àfa yìí bàbá. ó náà padà sáyé. fani sáyé. ọmọ ànábì náà ṣe bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ọmọ ní okò mélòó mi lárí kìyàmà. bẹ́ẹ̀ ni. gbogbo àsàlátù tẹ́lẹ̀ mi ìrun tẹ́lẹ̀ mi kí láì mọ̀ pé àwọn ọmọ ti bàjẹ́ nísì. yé ó sì múra sí. ẹlẹ́mi ọmọ gbogbo ọmọ rẹ tó tó lé ọkọ lọ́tọ̀ níwọ̀n nílọ. wọ́n gandate. ọmọ kínní. báwo kàn ní bá gba alálẹ̀ kan pa ìrun tí bàbá àti ìyá bá kí lọ́dún kan wọ́n yìí di. ìrun tí ọ̀dà tẹ́lẹ̀ bó lẹ́ kí iná. wọ́n bá tó gba alá pa wọ́n bá sàṣepọ̀ àwẹ̀ tán bá tó gba lọ́dún kan wọ́n tó yìí di. àwẹ̀ táwọn mọ̀láyé tí wọ́n mọ́lẹ̀ jì kọ́. bàbá àti ìyá mi ọ̀pọ̀ sálí kí àwọn bá kó àwọn lẹ́sìn kankan lẹ̀ tọ́lọ̀ nǹkan lẹ̀. ọlọ́mọdé abalẹ̀. La ilaha illallah. ó kírun wọn níbẹ̀ ni àwọn ọmọ rẹ lọ jẹ tán. ọmọ rẹ ti jẹ gbogbo ẹ̀ tán. bàbá àwọn ọmọ rẹ ti ń pẹ́ tí ń kẹ́ pín bẹ́ẹ̀ là ń kókó. tí wọ́n ń tẹ̀sí bẹ́ẹ̀ tí ń kẹ́ pín bẹ́ẹ̀ là ń kókó. bẹ́ẹ̀ tí ń kẹ́ wọ́n pín bẹ́ẹ̀ là ń kókó. là ń kókó. àfa yìí àfẹ́ kí bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sí rẹ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. kọ̀kọ̀já sẹ́wọ̀n. ó di méjì tí o ti à níbẹ̀ fọmọ gbẹ̀yìn. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá a sàdé pé la nabiyya ba'da Muhammad. Muhammad sallallahu alayhi wa sallam. kọ̀sán nabi ní lẹ́yìn rẹ̀. lẹ́yìn rẹ̀ Muhammad. bẹ́ẹ̀ ni kó tún wá jà nabi. bọ́bá wá fún àwọn ọmọ nabi ilẹ̀ kí ni kí wọ́n jẹ́. kí ni wọ́n fẹ́ jẹ. bàbá jẹ́ president ọlọ́run rídìkù wọn. orídìkù wọn ni. kò sípò tó tó jà nabi mọ́. ọmọ nabi mẹ́mẹ́ ti ń ta mọ́tò orídìkù wọn ni. orídìkù ẹ̀. afa yìí. akramakumullah. ọmọ anabi ọmọ sí council chair kọ́mọ sí council chairman. àbí chairman ní garaji. kálukú ní tọrọ kọ́ mọ ojú wọn lọ. afa yìí. bẹ́ẹ̀ wàá jẹ sí àmọ̀ ní ọlọ́kadà ni. ó sì lẹ́nu kò níjọ anabi lọ. wọ́n bá fa àwọn ọmọ anabi ilẹ̀ kí ni kí wọ́n jẹ́. kí ni wọ́n fẹ́ jẹ́ ni wọ́n kí wọ́n dà mọ́ ọ̀tán. èdè ń jẹ́ ọ̀dọ́ fa àwọn ọmọ anabi ilẹ̀ kan gbẹ̀yìn. Allah sallallahu alayhi wa sallam. afa yìí. akramakumullah. bí bàbá wa Muhammad lóhùn ti fa àwọn ọmọ yìí gbẹ̀yìn àjàdí àfikàbà bẹ̀lọ́hùn. àfikàbẹ̀ lọ́hùn fún o. àfikàbẹ̀ lọ́hùn. àbẹ̀ lọ́hùn fún ni o. bí ọmọ tara wọn rí kíọ́lá bí ọmọ tara wọn rí ìyá. bí ó kù sínú. àfikàbẹ̀ lọ́hùn. kábẹ̀ lọ́hùn tì í ni. ìbẹ̀ lọ́hùn ni tì í gbà. a sì bẹ̀. àmọ́ ta ni ń pààyàn. ta ni ń pààyàn gangan ibi tá à ń lọ gangan nù. tọ́pìkì mi nù. àti ìwọ bẹ̀ dá. afa yìí. baba. gbogbo àwa kọ̀ǹkúrú ní pọ́lọ̀ ní ń pààyàn. bẹ́ẹ̀ni. ń gbà mà pọ́lọ̀ ní pààyàn iṣẹ́ kí la jẹ́ ń ṣe. àjẹ́. ẹni ń pè lájẹ́ la gbolé pẹ̀lú iṣẹ́ iṣẹ́ kí ni ń ṣe kí ń ṣe rẹ̀ kí ń ṣe àjẹ́ à ń bá a bọ̀. ẹni ẹ pè lóṣó kí ni sẹ́. kí ni sí oṣó. ẹni tẹ́ ẹ sọ pọ́tà kásáwọn alájí ń jò ní. ọ̀rọ̀ mi. ó rí o téèyàn sì rí i. kí ni sẹ́ rẹ̀. kí n ṣe tiẹ̀ náà. Allahu akbar. ẹni tọ́ lọ́tà kásáwọn alájà rẹ̀ ń jò ní. ń jẹ́ lágbájá ti láwọn alájà orí nàmádò ní. wọn ò rí nàmádò ní njọ́ náà làlájò ti lè jáde mọ́. kí ni sẹ́ rẹ̀. kí ni sẹ́ wọn. La ilaha illallah. àwọn tí pé yòó ní dàyílà tó ń ṣe ń tẹ̀lé téèyàn ò sì dàyílà kí ni sẹ́ wọn. kí ni sẹ́ wọn. ẹni ó gbé ìbọn tó yan ọmọ alákẹ́ yìí tọ́ pa tọ́ra kí wọ́n ti pọ́lọ̀ ní pààyàn. bẹ́ẹ̀ ni. ẹni ọ̀nà jílẹ̀ bẹ́ẹ̀ gbú ó sì yé ma. tó sì ẹni ọmọ dàgbò de tó yìí sàmúlẹ̀ kejì pa ó sàpà. lọ́gọ́rùn. kí ni sẹ́ rẹ̀. kí ni sẹ́ rẹ̀. ngbà lọ́lọ́run ní ń pààyàn. àfa yìí. ní dààmú. ọlọ́run ní ń pààyàn. ọlọ́run ní. ọwọ́ gbé lẹ̀kùn ikú etí ń jẹ́ ikú gẹ́gẹ́ òwò lọ́nà wa. àfa yìí. baba. àmọ́ wá sí ní ilé kan dèndé ilé kan. naam. tọ́wá lójú ọ̀nà tá a gbà wọ bẹ̀. ayyakumullah. àfa yìí. baba. akramakum. ojú ọ̀nà tẹ́lẹ̀ mi ò gbà wọ bẹ̀ ilé ikú accident ni. accident tó ní tẹ́ ikú ojú ọ̀nà lọ́jẹ̀. kí àṣẹ ọlọ́run ní pé lágbájá kú kó sì kú. kún fàyà kúnnù. lágbájá kún máa bẹ fàyà kúnnù kó sì máa bẹ. kó sì máa bẹ. kún lágbájá kú fàyà kúnnù kó sì kú. mo ní àwọn àgbà wọlé. àfa yìí wíwù ni baba. àmọ́ sábà bí ọ̀nà tí ó gbà máa kú ọ̀tọ̀ ni. ń sábà bí lọ́pọ̀ láyé ikú gẹ́gẹ́ ọlọ́run ló ní lọ́dọ̀. afa àtọ́gà. akramakumullah. a'udhu billahi minash shaitanir rajim. ó ti wá dá báyìí. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. madala. bismillahir rahmanir rahim. wa bihi nasta'in. نستعين رب زدني علما
innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. Ọlọ́run Muhammad sọ fún gbogbo àlìhùmà rẹ, sọ fún gbogbo ayé yẹnyẹn, ẹni ó fẹ́ gbọ́ wá sí sọ fún, ẹni tí ó fẹ́ gbọ́ sọ pé innal mawta inna min tawkid wa nasba. قل إن الموت sọ fún wa pé ikú dájúdájú ikú. إن الموت máa ń bọ̀ innal mawta ayakumullah. dájúdájú ikú. alladina tafirruna minhu etí gbogbo yín ń sá fún. kálukú ń sá fún tàbẹ́ kù. ha tani sàrò yìí. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ọlọ́mọdé yín dára yín. ikú tí kálukú ń sá fún ni ikú tọkùnrin ń sá fún. tọkùnrin ń sá fún tí bá mú ọtọ̀ ń tara lọ síbi tutọ̀ fẹ́ kú. ikú tóbìnrin ń sá fún. jẹ̀díjẹ̀dí mú ọ̀ ń tọrọ àgbo kí ilé kọ́ bá kú bàbá. afáàtọ́gà ẹ ní dààmú. ẹ̀kẹ́rẹ́jà kù kan tẹ́yà bá ṣe é tó ní bísímìlá yìí nù kò ní kúnjọ́ náà. níjọ́ tó bá kú òní rántí ké. báwo bàjẹ́ kílẹ̀ kẹ́jẹ́rẹ́ kùn lọ́padà ké. insha Allah. àfa yìí Baba. níjọ́ tó bàtẹ̀ kú bọ́ bà kẹsẹ́ kò ní kílẹ̀ kẹ́jẹ́rẹ́ kù. làkàdé rẹ̀ kùn lọ́ọ̀fẹ́. làkọ́dé rẹ̀ kò ló kìnjọ́ náà. afáàtọ́gà bàbá. ikú tọkùnrin ń sá fún tóbìnrin ń sá fún olówó ń sá fún kí wọ́n tó dẹ̀ ní security tọ́pọ̀ security pọ̀. ọlọ́pàá ń bẹ sọ́jà ń bẹ Wọ́n tún lájà. wọ́n tún gàfigilante wọ́n tún lájà afa yìí bàbá. wọ́n ń sá fún kúrẹ́ ni ikú náà wọ́n ń sá fún wọn fẹ́ kú iná ni. ikú tí gbogbo wa ń sá fún tà ń kọ́ oríṣiríṣi àbá kọ́lé àṣefẹ́ sí a ọgbà ṣe fẹ́ǹsì. àfigòsì bábu àyà. bábu àyà a tún afa yìí Baba. àtúgbọ̀dẹ arajà. àwọn kò tó kọ́ àwọn jẹ́rẹ́ àdìgbò kólé gbélé kólé gbélé láwọn ṣáàṣì. afa yìí Baba. ikú rẹ̀ là ń sá fún ikú ni. kàkẹ́ ànábì bàbá. ikú tọkùnrin ń sá fún tóbìnrin ń sá fún Tóbìnrin ń sá ọmọ fún. kì í sá fún afa ń sá fún olówó ń sá fún ìjọba ń sá fún ẹni. afa yìí الذي تفرون منه èyí tẹ̀ ń sá fún ni فإنه ملاقيكم. òun náà lẹ́ ń pàdé ẹjọ́ ń pàdé ara yín ni ẹ ń pàdé ara yín. ẹ ń pàdé pẹ̀kí ikú lẹ́ ń ikú ṣe. pàdé ẹ̀yìn náà nínú ikú tàjọ ń sùn tàjọ ń jí ikú sì ni afa yìí èwo ni. ilé tà ń gbé ikú ni yé lọ́nà wo. afa yìí bàbá. bọ́lọ̀ ń bá nà ká kún fàyà kún sara lé tọ́ya ilé ìwónù ọ̀tán. ebi fàyà kún nù yóò sì wó ebi lówó pẹ̀lú mi. iná tá a fà sílé ikú wọ́n pàlàjì ẹ̀ bó. sílé fàánù tó dó dáa a máa jáǹgbà mi tó sì pẹ́ ńdọ́wà nínú ìjà bẹ́ẹ̀ ni ikú ni sọ́kẹ́ẹ̀tì tá a ṣe nínú ilé ikú ni. afa yìí bàbá. ọ̀kadà tá à ń gùn ikú kọ́dà mọ́tò mọ́tò tá à ń wọ̀ ikú kọ́dà kẹ̀kẹ́. oúnjẹ tá à ń jẹ ikú bàálù. oúnjẹ nàìjíríà nísì ọmọ fi sọ fún wa bí wàá sí kàtí ń jáde bọ̀ wá fáwọn olóṣèlú tá a gbé ní ìtanijí wọ́n ń pò lọ́wọ́. wọn ní gbogbo ẹni tí ọba kàmpé fún wa ẹ má fi nǹkan mẹ́ta kàmpé kíni àti kíni bàbá yẹ wí. ẹ má fi iná nàìjíríà kàmpé mọ́ iná tó ti kú pẹ́. iná nàìjíríà ti kú kò lè jí mọ́ ọlọ́run kó mẹ́pẹ́ ẹbú kò lójú ẹ̀ ni. kò lè jí mọ́ iná nàìjíríà ti kú kò lè jí kò mọ́ lè jí mọ́ òde ní. o afa yìí bàbá. ẹ má sì fi oúnjẹ nàìjíríà olóúnjẹ gbogbo oúnjẹ ta ní pátá ni ikú àmẹ ikú wa ń bẹ a sì láwọn àṣàrà yìí gbogbo fún. minister of agriculture ta ní nàìjíríà pátá mínísírì ikú ni ikú ni. oúnjẹ nàìjíríà là ń jẹ fa tàbí ní tọ̀ ṣúgà bẹ́ẹ̀ ni ọ̀kárí ayé nísì àfi ní súrókì. àfi ní súrúkì gbogbo nàìjíríà já san ọsà Kójú ọmọ- ilé ìyọsà kójú ọmọ ọmọọsà fàyàn dalẹ̀ mọ́. gbogbo alagba gíláàsì láì a ní gba gíláàsì kíni gbẹ̀yìn ọba wo tíra tó di pé súnmọ́ yìí. gbogbo alagba gíláàsì láì sí dàgbà bó láwa ṣe. ìrẹsì tó bá da nàìjíríà ní sàwákà ni wọ́n import ẹ̀ wọlé àwa kọ́. mílíkì tó bá da wákà ni wọ́n import ẹ̀ wọ́n wọlé import ẹ̀ wá ni. gbogbo tó bá da wọ́n import ẹ̀ wọlé bẹ́ẹ̀ ni gbogbo ìtọ́jú àwọn làwọn ò ní mọ́. àfa yìí baba ẹ̀rọ gẹ̀dẹ̀ nàìjíríà ìgbékalẹ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹgbẹ́ kalẹ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. ẹ̀rọ gẹ̀dẹ̀ saudi ìgbékalẹ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀gẹ̀dẹ̀ nàìjíríà ni ó pò ń lé pé ń bẹ ní. tí saudi ń dáko ni níbi òórùn tí saudi ń dáko ni wọn ò dáko. wọ́n sì lóúnjẹ tó dájà wọ́n tà ń dáko lọ. bẹ́ẹ̀ ni. La ilaha illallah. àfa àtọ́gà ẹ ní ìdààmú ẹ má jẹ́ àyà lọ títí ká má yà káàkiri. ikú gbogbo ẹni tó lọ́wọ́ sá fún ikú náà là ń pàdé. فإنه ملاقيكم. kàkẹ́ ànábì baba ntí ọ̀wá yàwó yẹn ni pé ọlọ́run ní ń pààyàn àmọ́ yóò fi kankan ṣe sábàbí wẹ̀rẹ́
have destiny and coincidence and the time. ẹ tún sọ mí. Destiny. Naam. Coincidence. Afáwọn ọlọ́run pẹ̀lú yín. Àmín. Ẹ kò gbélé lọ́wọ́. Àti time. Al-waqtu ọ̀là ń pè ní time. Kádàrá òní al-qadar. ayakumullah. Destiny òní kádàrá. Coincidence òní as-sabab. Al-waqtu òní time. Mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ìyá kan náà ni wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ dákun jẹ́ máa. Lágbájá òkú lónìí. Àwọn bàbá ti lágbájá ni ó sori ibú bẹ̀ tọ̀ òun sori ibú ẹ̀. yóò ṣe. Olùwàgbé yéé. Kíni tí wọ́n sì gbọ́dọ̀ balùwẹ̀ sí yàn. eba. Ọlọ́njọ́ ọ̀dọ̀ lálùkù báyìí ọwọ́ bá kú lé mi. yọba kú. bàbá ní bàbá kìíní lọ́pàá yẹn. Àfàyè bàbá. láì sí nǹkan kan la ilaha illallah. láì sí nǹkan kan ọjọ́ kan ni mo ti ọlọ́run fún wa sí fún ẹ ó pé kí n ṣe fẹ́ nìkan tó kọ́lá dàgbọ́. Ọlọ́run ní máa báyìí ní máa ṣe ọ̀rọ̀ ni wọ́n ti bá wọn tán jẹ́ làwọn kúkú rẹ̀ Ọlọ́run ní ń báyìí ọgbà fa. ni wọ́n sì lọ àwa gbọ́dọ̀ rẹ̀ lẹ́rù kọjá àwa Hausa méjì wá ń jà ọ̀kan mú ìbọn wá láti ilé ẹ̀kọ́ òun fẹ́ yin ọ̀rẹ́ rẹ̀ níbọn wọ́n gbà lọ́ọ̀rẹ́ wọ́n gbà lọ́ọ̀rẹ́ fa ọ̀pá yìnbọn sókè wọn ò dórí yìn sí ẹ̀ńtọ́ wá yìnbọn ọ̀rẹ́ náà wà lè má dàpọ̀ wọn sàpà wọn ni kò filẹ̀ dákun filẹ̀ ọwọ́ bínú kò lọ lè móògùn wa ilé móògùn lé òun náà nípa àrólù lè wọ́n lè kúkú ọwọ́ kọjá kò wájú ilé wọn ẹni wọn móògùn wa nù ẹ̀wọ̀n bínú lọ́wọ́ kọsẹ̀ gbà lọ́ba ṣubú lọ́ba kú ọba ìpẹ́tọ̀ òun lọ́ba sa aládàá ńkọ́ wọ́n ló lọ́pa. olóṣù wa pààyàn atún agbàbọ lọ́wọ́ rẹ̀ lágídí òtó rìn sí ẹni tó bẹ yìí sí mọ wọn bí ń tọ wọn tà jẹ lọ pé ta ló pa nísì. èsì ti fọ́ rẹ̀. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yìí wá rú mi lójú mi ah ta kò rújú ta ló pa nísì. ọlọ́lọ́hún. Ọlọ́run ní ń pààyàn afa yìí bàbá. ṣùgbọ́n ẹ má sọ pé ọ̀sáyé ìmánì wa ni kọ́ gbàgbé pé kò sẹ́ni kan fọlọ́ bẹ́ẹ̀ni. àbí kò yé báyìí bàbá. Ọlọ́run dá bàbá ní kò sáyé orí dínkù àtà o tún neglect òkè ní tọ́lọ́run dá ara Ọlọ́run tó dá Ọlọ́run ló dá wọn náà. afa yìí bàbá. Ọlọ́run dá wọn mẹ́ta ayé àrẹ mẹ́ta lùkọ́rá ni o bẹ́ẹ̀ni. akramakumullah. ó dá àwọn mọ̀lẹ́kọ̀ Ọlọ́run ó sì gbà ní Muhammad kala tàbí mímọ́ rẹ̀ ó dá àwọn ayé ó dá àwọn ayé ọwọ́ kọjú sáwọn màláíkà ayatu ali màláíkà ẹ̀yin màláíkà mi Ọlọ́run. má torí dúró mi ní. ilẹ̀ fẹ́ kémi Ọlọ́run ṣe fún yín. kọ́lu wọ́n bá dáhùn. la nuridu shay'an àfẹ́ kankan illa anta wọ́lọ́ là ń fẹ́ èmi rẹ̀ ń fẹ́ wọ́n ní. wọ́n ní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá wọn kébì lọ fẹ́ ẹ mọ̀ bá mi gbé wọ́n ní bẹ́ẹ̀ ni. wọ́n làwọn gbá. èmi ọlọ́run ìjẹun ẹ̀yin náà ní jẹ wọ́n lọ́tọ̀ ọlọ́run. faramọ́. èmi ọlọ́run sùn ẹ̀yin náà ní sùn wọ́n ní bẹ́ẹ̀ ni. accepted. èmi ọlọ́run ẹ̀ jàfà èmi ọlọ́run ẹ̀ mú ní ẹ̀ ná ní ẹ̀ lò ní ẹsẹ̀ kan ẹ̀yin náà ní wọ́n ní bẹ́ẹ̀ ni. wọ́n làwọn faramọ́. Allah. ọlọ́run bá dá màláíkà láì jákọ̀ wọn jábọ̀ kọ́sákọ́nù kọ́sábọ̀nù. Allahu akbar. wọn ma gbádùn wọn ìbímọ wọn ìlóyún wọn ìfẹ́ràwó wọn ìsọ̀wọ́n ló kọ́ àmàlàkà bẹ́bẹ́ kọ́ra wọn ní wọlé wọn ní wàlì jẹ́ náà ọlọ́run náà wọn bá gbé láyé wọn tó máa lọ bá gbé lọ́wọ́. Allahu akbar. ọ kọjú sí àwọn ayé ẹwọn ní Suratul Baqara ẹ bá kí wọn mi nà náà nbẹ nù àwọn èèyàn man yaqulu rabbana atina fid dunya hasanatan wọn ni wọlọ́n bí agbára ayé lé àwọn lọ́wọ́ kó wa. káfẹ́ bá tiẹ̀ jẹ́ ìlú èbó kásì mọ́ kún lẹ́yìn kó fún wa. wa ma lahu fil akhirati min àlàkì abadali kìámà àtọ́ bá wù wọ́lọ́n fà wọ́n dá bó ṣe náà ni ọ yà wọ́n retí ẹ̀. àwọn ò retí pé gánlá ló kìámà mọ́. sọ ń gbọ́. ọlọ́run síbẹ̀ ti fẹ́ mi. wọ́n làwọn gbà. ẹgbà agbára ayé ni. ẹni ẹ bá dé ọjẹ́ dídé ọjẹ́ dídé. ẹni ẹ bá tú ọjẹ́ tútú. ẹgbà ẹgbà agbé fún yín. wọ́n gbé fún wọn. irú àníbí àtàwọn ìjọ rẹ̀ kí lẹ fẹ́ wà mí lè hàn man yaqulu rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. ọ̀rọ̀ ní tó gbogbo ẹ̀rẹ̀ yìí fẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni. ó ti dà kíyàn ọ̀dà kan lẹ̀ bẹ́ẹ̀ni. kọ́wọ́n ọ̀dà kan lẹ̀ kẹsì má jìyà ní ẹ̀ má lọ́ọ́ fà àti gbé àwọn bùkún àlámọ̀tẹ́ bá láyé nu. àwọn táwọn ẹyin bọ́ǹbù. àfa yìí bàbá. anabi sì ń lọ ayé tí nǹkan kò sí. nǹkan kan ṣe. wọ́n yà ọlọ́run fẹ́ kọ́ mọ̀ká yé ń bẹ́ ọ wá dẹkùn wọn sá níbi wọn wá dẹ níbi ní malẹ̀ kásá mọ́kànlá ntẹ mọ́ wáyé tẹ tẹ níbi tọ́lọ́ sí wọn nàbáyé. alókùn tí wọn ò lè mú. iwájú òkú ti pé ọ̀sán yìí. bàbá. ẹ̀ bá ní kọ̀ sáyé kí ni tí mo kú lọ́sọ̀ bẹ̀rẹ̀ bí falaka ti bẹ̀rẹ̀ bí náà sí. kò yé tó ni. kèké tùmọ̀ dé àfa bẹ́ẹ̀. bàbá. àmọ́ má jẹ́ yín máa ń yẹ gbà báwọn ni wọ́n ń sọ tọ́lọ̀ fẹ́ lóhùn. májọ gbà. èmi nìkan tóró ti tó àṣìyá rẹ̀ fún wa náà Kùránì ó ní kúl a'udhu bi rabbin nas sọpọ̀ jáde mi ọlọ́run ọba àwọn àyè àwọn èèyàn àwọn tí wọ́n ń pè láyé wa èmi lọ́ba wọn èmi lọ́ba wọn. ilahin nas maliki nasi.
nasi èmi ọlọ́ni ká ìmọ̀ká mà sí wọn. ilé ìnásí. gbogbo tá a bá ṣe wọn làwọn ṣe é gbé èmi ọlọ́ni kan ló bá tó gbé ẹ̀ ṣe é gbé mo lè hun wọn èmi nìkan mo lè hun wọn. mi sọ́ọ̀rì wàsíwàsí là ànásì. kàkẹ́ ànábì. bàbá. la ilaha illallah níbi gbogbo ìgbà tó ń fọjú ayé wọn plan lérí ìwọ bí wọ́n ti ń gbé fìlà tó lọ́tọ̀ ọmọ ọmọ wọ́n ń tàka sí ọkọ̀ ọmọ wàrí rájí. o tún jí láàárọ̀ yìí. ọ lọ sọ o tó rájí ọmọ yẹn kí. àfa yìí wọ́n wo ibi táwọn gbà wọlé lára rẹ ni. mi sọ́ọ̀rì wàsíwàsí là ànásì. gbogbo wọn gbà wọlé lára rẹ ni. àfa yìí. bàbá. ń bọ̀ àtọ̀rọ̀mọ̀ dámidáre ìwé náà díẹ̀. ayakumullah. so that ọlọ́run gbàgbára fún wọn. ọgbàgbára nígbà wà nípa nẹ́bí bọ́ lọ́wọ́ wọn tọ́lọ̀ ń túlẹ̀ nǹkan bọ́kù kàlá ọwọ́ kojú sáwọn èèyàn rẹ̀ èèyàn mi o azainu lè mẹ́nání alákọ̀ọ́nà tèrè lè mẹ́hání. gbogbo ẹni tí ọba dé rí pẹ́pẹ́ ọ̀rọ̀ láyé o orí afárá àwọn Boko Haram tí ọba pẹ́lẹ́ ni àwọn Boko Haram tàbá láyé àwọn èèyàn bọ́ọ̀bù. wọ́n kàn yọ ọ́fíìsì lára èèyàn nílé yọ̀ọ́ bá máa ran dúkì. wàláhì bó ti rí ni. bọ̀dá kìíní ń kọ́ ẹ̀ tó ń kọ́ sọ. àwọn pé ọkọjá kò sí ní tó sọ lọ́hùn gbà ètè náà ọ̀gbàlagbà ni. àwọn àgbàlagbà gbòòsì báwọn àwọn gbòòsì. àwọn àgbàdì dìrì. wọ́n sì lágbé wà lọ́jà kiri ọmọ tuntun ọwọ́. àwọn àgbà yóò dáa. erí nǹkan bọ́ọ̀lẹ̀ lójú wọn ò rí nǹkan kan ṣe sí. bàbá. ọlọ́run ní ń pa yìí. fáìnà òun mọ̀láàkì kan. ikú lẹ̀ ń bá pàdé ní pàdé yìí o. fọ́mẹ̀tò àdúrà ilá alímì gáíbí wa ṣáádàtì. asajada Muhammad. ó àwọn ará àdúgbò sáwà yorùbá níbi tó nǹkan. àbá àtọ́gá akérèmọ àwọn padà kọjá sójà gbọ́dọ̀ nísì. ee a lè ká àwọn ọmọlámì èrèké wá fún wa bá yorùbá. káwọn bá yorùbá níbi ní àyè. ó ti ṣe wáyé yọkàn ẹ dàgbé jẹmọ anabi lọjà mà pé lójúmọ́ kan nígbà 71 times Allahu Akbar nígbà mọ́kànléláàádọ́rin làṣàrà ìlú ọmọ afọ kẹmí kálukú àwùlọ́kọ̀ kẹgbẹ́ sójú dẹ̀. ilẹ̀ kó wọn máa mú un lọ bí wọ́n ti ya yọ búùkì. nígbà 71 times ìgbà mọ́kànléláàádọ́rin làṣàrà ìlú ọmọ afọ kẹmí rẹ̀ gbé sójú dẹ̀. só ti dẹ̀ kó wọn máa mú un lọ. àfa yìí ẹ̀wọ̀n gbọ́ nǹkan mi. bàbá fi ọwọ́ kẹmí sọ́gán lójijì. ẹsẹ̀ wọn ò gbọ́dọ̀ alẹ́gbẹ̀ẹ́ rẹ bá wò sí fíìsà. òkúta alẹ́gbẹ̀ẹ́ rẹ bá kò fíìsà. àṣàrà ìlú ọfọwọ́ kẹmí gbà náà pé sójú dẹ̀. ọba kọ́ ọmọ bí o ti ń ba tèèyàn jẹ́. àfa yìí bàbá. ó lè kọ́ bá fọwọ́ gírí. kí ni láìsè tẹbi láìsè tó. sorúkọ orúkúnmi. rárá orúkún mi. ebi ń pọ ni. àṣàrà ìlú ọfọwọ́ kẹmí ó gbà náà pé sójú dẹ̀. kó wọn máa mú un lọ. láì jẹun gbà mí. ogun fẹ. ọjà ń ní ní ìtìjú wọn jẹun. ó sábà yàrá ọkàn wà ní ọkàn wá o. àṣàrà ìlú ọfọwọ́ kẹmí wò nígbà náà pé sójú dẹ̀. Allah. ẹ dàgbà ẹja lè jòkó jẹ. ẹ bá yorùbá ní Muhammad. fúnni iná limọ́ta lẹ́bí tẹ́bí rúnà nínú fàínà òmùlákì kan fẹ́mẹ̀tò àdúnà ilá alìmì gáíbí wa ṣáádàtì fàyọ́nà bí kò bí máa kò tó tààmàlú. nínú àwọn kan tó kọ́ sága àlẹ́ àràṣẹ ọlọ́run láṣàfà àtàfẹ̀lẹ̀ mọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí dákun fún kú. tani sàrò yé báyìí tó lọ́hùn. baba aláǹsẹ̀ ti yàrá yé rẹ̀ pọ̀ láṣàfà àtàfẹ̀lẹ̀ mọ́. kò sí dákun fún kú bọ́bá ti lè dé ó dé náà nù. àsìkò ẹni tí ọba ti tó ọlọ́run nípa. ọlọ́run ò ní pa ni lásìkò yẹn bá tó yóò kú náà ni. àfa yìí akramakumullah. ọlọ́run kò sọ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. ẹ̀yin wọn lókun wọn fẹ́ kẹ́ lọ́gbà pọ̀lọ̀ nípa yẹn. ọlọ́run ní pààyàn o. Ìlọrin ẹlẹ́gbà pọ̀lọ̀ nípa yẹn. ẹlọ́gbà kọ́lọ̀ ní pààyàn. ẹ bá gbà bẹ́ẹ̀ ẹ dákun kálukọ́ má balẹ̀ wọn jẹ́ mọ́. ẹ má balẹ̀ yín jẹ́ mọ́ kí ló tún lé yín sí nísìn. àfa ìgbà wọn ìyá tẹ mọ́lá jẹun ẹ lọ yọ kankú. ẹ létí kan kúrò lára wọn. ọgbọ́ akramakumullah. ẹni ọlọ́run ọ̀pá nìkan ò lè pa. àbí. inú tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ láyé ẹ̀mí ni. ẹ̀mí ọlọ́run gbẹ̀yìn ilé lọ. àfa yìí bàbá. wọ́n lè dínà mọ́ fúngbà díẹ̀ ni. bẹ́ẹ̀ ni fúngbà díẹ̀ ni. náà ọ̀gbọ́sẹ̀ akramakumullah. ìdínà mọ́ tá sì máa dínà mọ́ yàn kí táàmù tá a fún ó lè kó fi tó ni. Allahu akbar. ẹni abátọ̀kọ́lẹ̀ kó di 2015 kátó kásì kiri ẹjọ́ kó fún tó dáa fún un. bọ́ba lu yálàyà àkójọ tó sì yálàyà gbẹ́rẹ́ àkójọ nísìn yọkàn mọ́ bọ́ọ̀lù yẹn sí. bàbá wọ ẹsẹ̀ jù bẹ́ẹ̀ lọ yọkàn hewu lásán. àfa yìí bàbá. àwọn kan wọ́n máa ṣe ní bíbẹ̀ ẹbẹ̀ rí tí ò ní ṣe. ẹbẹ̀ rí àwọn làwọn ń ṣe. ẹbẹ̀ rí tí ò ti jẹyàn. àwọn làwọn ń ṣe. ọmọ wa láwàdì. ẹyin wo ẹyin ń dá. àfa yìí láyé mọ̀ pásítọ̀ tọ́lọ̀ wọn sọ ọdún yẹn ní etí gbé. èèpẹ̀ ni.
àwọn máa sọ ibú lẹ lọ. wọ́n máa ṣàgbákò bẹ̀ lọ. bí táàmù yẹn bá tó bá balaba pẹ́ẹ́n tó lè fọwọ́ di lóhùn. kò sí ẹni wọ́n bí dáadé bẹ́ẹ̀ wà ní èmùtún. afa yìí. akramakumullah. ẹ wà lẹ́yìn Muhammad. sallallahu alayhi wa sallam. ń gbọ́ ọlọ́run túlẹ̀ lọ́wọ́ àwọn Boko Haram tiẹ̀ tí Kasamba ọ̀kànlá tú tán ó sọ ọlọ́run wá sí tọ́jú ẹ̀ńtù takula akatukati atamutunna láwùjọ sadaka láwù ọ̀lànà lẹ́yàsí. wọ́n ń jọ̀rọ̀ fún mọ́sálásí díẹ̀díẹ̀ ọlọ́run bá gbélé ẹ̀kan náà yá ayé wọ̀dọ̀ fún wọ́n ti wọn ránṣẹ́. ìwọ tí mo ránṣẹ́. baligi máa ń sílẹ̀ ilé tàbí ẹ̀rọ àgbéká bí wọ́n ti rán ní sí akéema lọ́jẹ́ bẹ́ẹ̀. mọ̀ lè jẹ́. bó o ti ń jẹ́ alákọ̀ọ́kọ́ ọ̀yà mọ́ra fi jẹ́ bẹ́ẹ̀. fàyín lábúta fọ hali bọ̀ọ̀bọ̀ wa sojú. tọ́ ọlọ́ọ̀jẹ́. tó ní wọ́n ti wọlé mọ̀ ní òní fama balagida risalata ọkọ̀ sẹ́fẹ̀ mi ọkọ̀ sẹ́fẹ̀ mi ọlọ́run náà. máa lọ wàláhù yasimuka minanas. bẹ́lẹ́yìn rẹ. afa yìí nígbà wo làárá yé sá fún ẹ sọ fún mi. kò sí. ẹ náà bá lóun sáfà yín bolo tira yín sá fún. níbo ló ti ráyé sá fún. ọkì mi tó sàdúrà ọlọ́mọsàjọ́ dáa fún mi sọ sáfà yín nù. ọ sáfáyé o bọba sáfáyé o ní tọrọ kọ́ dáa fún ọ. ńjọ ọba tilẹ̀ máa yí àdúrà rẹ padà kí bọba ti jí láàkútọ̀ kásìgbà tán ọlọ́mọsàjọ́ máa burú fún un jọ máa bàjẹ́ fún un ọ̀sáfà yín. ọ̀sáfáyé nù. gẹ́rì rí ọmọ dàrú ọ̀sáfà yín. àmọ́ òkìrì tán wá ń pọ́lọ̀ ń dákun ṣàánú mi èmi náà fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò. ó yìn fáìtì àwọn Boko Haram nù. tèmi náà jẹ́ èèyàn já ọmọ tèmi náà yẹn ju àwọn ìfáàtì àwọn ayé sámúlù. kúlẹ̀ iná ni mọ́tà. ọfẹ kọ́ da fún ọ wà lọ sáfáyé. alẹ́bí tẹ̀sí rúnà mí ni ó. àṣà ìlíkàwọ̀ ló ti rọ́bà dà ní sálíkà. fáìnà òmùlẹ̀ kì í kọ́. afa yìí ẹnìkan la mọ́tò ní òní stars èyí tọ́ sí nìyẹn àwọn stars ìdẹ́gẹ́ nìkan kan mọ̀ mọ́lámọ́ wọn náà ní egun. abẹ́ẹ̀ ni bọ́ọ̀bá ti ní egun èyí ti mọ̀. afa yìí baba ọ̀ra ẹ̀dàkùn ìyẹn ra fólíwò tó da ọ̀wá ní ẹ̀dàkùn fẹ́kẹ́ nìkan kan mọ̀ la àmọ́ wọn náà ní egun ní daso bò ní ọ̀rẹ́ rẹ̀ magun o kọ̀ pọ́sibú náà kọ̀ pọ́sibú. wọ́n wà mọ́. o ti ìbàjẹ́ ayé wọn bọ̀. àwọn Boko Haram ń bọ̀ máa retí wọn. bọ̀dá wa kan bẹ tí ò wúlò nítorí tọ́lọ́ wọn dẹrù bá ọba làbújá ọlọ́run fẹ́ dẹrù bá bọ̀dá wa yìí kò wúlò kankan ládùúgbò àti ládùúgbò àti ní gbàdúgbò wa. ọlọ́run ní dárú wọn bẹ́ẹ̀. ọlọ́run wa dẹrù bá lọ́ba lálàá kó nkú bẹ́ẹ̀ nìkan yẹn wọ́n bá wọ́n lè bá a fa àgùntàn wa ni ẹ kú sá òun ò kú ní Ìlọrin yá. bí wọ́n bá tiẹ̀ kú kése yìí Ìlọrin. lọ́wọ́dé lọ́wọ́ pè mí kì í pè mí tẹ́lẹ̀ fa àbúrò mi àwọn ọba bọ̀dá ni mọ̀kàn parí ó tún tó mi pè hello àbúrò mọ̀kàn tó wa wọ́n dẹ̀ kẹta ọ̀nà àfàsàn ní sọ́mọ́nà yes ẹsẹ̀ sọ̀rọ̀ mu ìwọ́n lé àbúrò àfà ní mi ọlọ́run ìsèmí àwọn òdìbò yẹn. àti hẹ àti hàn. ìyá ìwà sọ̀rọ̀ yẹn ìyá kaba lè ẹ bá lè. ìyá yìí alájọpẹ wọn ní ọmọ lè pín. kí ló ọwọ́ sọ fún wọn pé ráìsì ti jiná ni ẹ pín gbogbo ẹ̀. ẹ bá yorùbá ní Muhammad. kúlẹ̀ iná ni mọ́tà. bọ̀dá kí ló dé tẹ̀ ń dáwọ́ mi kì í pè mí tẹ́lẹ̀ fa lọ́wọ́ àbúrò gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ fẹ́rí jì mí jọ iṣẹ́ kẹ̀mbẹ́ tó wà mí sèé àwọn kọ́kọ́ fẹ́rí jì mí náà mo ní náà bọ̀dá sì sí mo lálàá kí mo kú afa kan wá bí wá ní ó ní màá kú jọ má jẹ́ kú bá ń ṣèwádìí ẹ̀ mo ní ẹgbẹ̀rún gbàgbọ́ lọ́gbọ̀n sẹ́jú ebi tí wọ́n ní tí wọ́n afa mo tún di ọlọ́run sàlẹ̀ kan lùbáríkà lọ́rùkọ́ láti nẹ́mi ebi tí tẹ́lá ìpẹ̀dà tí wọ́n ìwé ìwádìí mo ní yẹ́s ọlọ́run darí bọ̀dá wálé gbogbo àwọn obìnrin tí ọ̀gbádùn wọ́n gbádùn lórí ńgbà tí ètò ìṣẹ́jú ó pè mí ń gbé ìṣẹ́jú sanpé ń gbé ọ̀ya ọwọ́ tó padà bá tó gbé wọ́n lè ń pẹ́ láti gbé àwọn ayé òsè gbìgbì báwọn à ń bí àwọn ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ rè wọ́n lè ti bí àwọn àgbàlagbà sáà ń bí ẹ̀ gbọ́mọ̀ òsè kì lọ́rùn báwọn ìrẹ́ dé là ń bí àwọn àjẹ́ àwọn àgbàlagbà ó pè wọ́n làwọn sẹ́mìtì lọ́wọ́ kí n gbà wọ́n padà. àwọn àgbàlagbà ń sẹ́mìtì lọ́wọ́ àbíkú ó sì parí àwọn tó dá lóhùn. bẹ́ẹ̀ni. bọ̀dá oníhìn ẹ̀ kú lóòótọ́ kọ́dà bí ètí ń wo ọkọ̀ pẹ́ mọ́ bẹ́ẹ̀ lè pẹ́ mẹ́sàn-án mọ́ ọ̀rẹ́ mi lẹ́yìn gọ́ yìí kò dá kí ni àwọn aṣẹ́ sí ìmúlá ẹ̀jẹ̀ ń bí wọ́n padà ntaba làwọn gbà tọ́lá ọlọ́wọ́ gbàdúrà jù báyìí lọ àwọn tọ́lá àwọn ayé yìí àwọn lágbà púpọ̀ ẹ̀jẹ̀ ń bí wọn náà ẹ̀fẹ̀ ń gbàrà ńgbà tí alábà pè mí ń tọ̀. ẹ sáwọn tilẹ̀ yìí nìkan. ẹ nígbà tí èpè mi mo gbé fóònù sí yàrá bàbá bòde bàbá pè kán àwọn ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ jù báyìí lọ ìyá tó jẹ́ sí àmàlẹ́ sí àlejò àwọn obìnrin ẹ ka gbogbo ẹ̀yọ́ obìnrin ẹ tó mélòó lọ́ba sírò wọn pé
àtàwọn tí wọ́n lọ́kọ̀ ń ta tí wọ́n kọ́ wọ́n lọ kọ́lé síta àwọn alẹ́ tó mélòó wọ́n ní báyìí bíi 75 mọ̀ ọ̀dà ńgọ́dà kọ́ 90 ẹ tún lè máa ti àwọn mi. bàbá ni bọ̀dẹ́wò níyì ẹ wà nkárà ọ̀pá mẹ́fà tó bá dáa tọ́jú olówó ńlá bí àwọn nìsẹ́mù àwọn gbọ́dọ̀ fún àtọ́ dáa aṣọ òru èèyàn 90. torí kéésì àwọn àgbàlagbà tilẹ̀ yìí nìkan. ayé rẹ̀ mi yé àwọn àgbàlagbà tọ̀sùn náà bẹ́ẹ̀ o. àwọn tó so gbogbo ẹ̀ káàkiri àwọn tàbújá àwọn tìjẹ̀bú bẹ́ẹ̀ o àwọn àgbàlagbà tàbújá náà bẹ́ẹ̀ o wọ́n ti pín yín kí o àwọn tìjẹ̀bú wọ́n ti pín yín kí o. tìjẹ̀bú jẹ́ ẹ̀pọ̀. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. tọ́lá àgbàlagbà tí ń dààmú yìí o tọ́ ẹ pé ti federal capital bá ti dá sí nísìnyí ìbàdà ọba dáa. ọba ọmọ aláwọn state ni ó ti wọ federal capital ó ti wọ federal ẹ kúlò. àwọn tàbújá náà ti dá sí àfi ká ṣe bẹ́ẹ̀ wọ́n pín yín kí púpọ̀ àṣẹfẹ́ ọba sì gbọ́ bẹ́ẹ̀ bá gbàgbọ́ tó ẹ bá ti jẹ́ mẹ́sẹ̀ yàwó ìjọsẹ̀ ọmọ ìyá mi mo ti gbà kí ni mo gbàgbọ́ kí ni mo ló kùsà làkàṣẹ́rà kátọ̀ 90 báàgì ìṣẹ̀mó kọ̀ọ̀kan 90 ogunlówó ẹ̀. abọ́ sílẹ̀ tó bá da sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan 90 tọ́ra àwọn ìlú àlàtí àfíjì àjẹlẹ̀ àwọn àwọn àjẹyà àfíjì àwọn gbajúmọ̀ ní tí wọ́n gbé àwọn ẹja ilé tí a wà ọ̀sán gangan. ẹ wà ní ìrà pálí tọ́kì ẹ má ra yìí kú àmọ́ bá ti pè fún wọn síra wọn ẹ̀rà bíi 25 ẹ̀rà wa ẹ wá 2005 lọ́nà 90 ẹ̀fìlẹ̀ owó kúkú ń bẹ. ńgbà tí ètò wákàtí mẹ́rin náà bá rú bọ́ọ̀sì dé gbogbo ẹ̀ náà bá rú dé mo bá kọ àwọn obìnrin ẹ yá ẹ má bọ̀ wá àdúrà yín gbà. wọ́n mú méjì ọba tẹ̀lé mú méjì àwọn àjẹ́ pàwọ́ náà ẹ máa kó ọyá ìwọ ọmọ fún wọn ní 225 ẹnì kọ̀ọ̀kan fún ti máa sọ mẹ́wọ̀n tọ̀ mú sẹ̀ mú kàn ní sọrí gbà kiri ẹja àwọn àbíkiri tọ́kì pé méjì ìlànà ọba tilẹ̀ jura wọn lọ àwọn àjẹ́ máa bọ̀ wọ́n pa ọ́ ni. pé méjì máa gbé lájì lọ wọn náà gbé lájì yòókù wọn bá pè gbé kiri kàtọ́ òun làkàṣẹ́ làkàn máa gbé lọ wọn bá ń pè ha àbáṣọlóṣọ ò ní kú láyé lọmọdé mi kọ́ obìnrin kankan ò ní kú bọ̀dá wa tó ní náà ò ní kú. abiyawa ajá àfa baba. làwọn ṣe tán bá tó gbára mi tọ̀ ẹ sà ó kó owó sẹ́ẹ̀tì wa ọmọ ìyá mi wọ́n náà tó gbowó láti yọ ọdún yìí. bẹ́ẹ̀ bá ra àgbo 1 million ní bàtà làádàpọ̀ kan ọ̀ràn yẹn ni. o ní gbẹ̀ràn lọ. làádàpọ̀ kan ọ̀ràn yẹn ni bọ́ọ̀ bá san òní mẹ́rin kó pàtà. èmi tí mo mọ̀ bí mo ti kọ́. ayé ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ bá ra màálù 1 million ní Ṣàngó làádàpọ̀ méjì àbọ̀hún àkọ́bárù ni àfikọ́ ọ̀sán. àfikọ́ ọ̀sán èmi tí mo mọ̀ bí àwọn àjẹwà tí mo ké sí wọn. tí mo ké sí wọn. kí wàá ní. babalọ́dọ̀ máa fún ọ ní 10,000 mọ́ àkọ́gbà bí o ṣe bẹ́ẹ̀ àwọn àjẹ́ ọ̀sùn lágídí ipò padà nísìn. ẹ bá wọn kẹ́ o ọba náà fún mi 50,000 ọ̀dà àbá wọ́n fi lọ́rùn rẹ̀. àwọn àjẹ́ ò ní pa yín mọ́. ẹ dákun ń gbèlè òní kú. èmi ọmọ. tálẹ́ mẹ́tí òní kú tó ọlọ́run. kò sí. ọwọ́ ló lálàá pò ń kú ọlọ́run ní pààyàn àmọ́ fáwọn kan lágbà kọ́ àwọn tó bá ní ẹni bá ní nǹkan mẹ́ta lè mà. náà alákọ̀ọ́kọ́ báyé bá ń dààmú èèyàn ayé lóògùn. ayé lóògùn bàbá wọn bẹ́ẹ̀ ni. bí ọlọ́run bá ń dààmú èèyàn ọlọ́run lóògùn. ọlọ́run náà lóògùn tiẹ̀. ẹnìkan ni olóògùn láyé. tani. bẹ́ẹ̀ yàn bá ń dààmú ara rẹ̀. kò sóògùn ẹ̀ èèyàn dààmú ara ẹ̀ pa náà ni. báyé bá ń ṣe ọ́ sádìmọ́ lọ. bẹ́ẹ̀ ni. Masha Allah. máa wá sí nǹkan mẹ́ta. kíni. máa kírun dédé máa ṣàdúrà. máa ṣàdúrà. ẹlẹ́ẹ̀kejì máa tẹríba. má ní gbéraga ẹni ayé ń ṣe tó ń fẹ́ yà. ẹlẹ́ẹ̀kẹta máa tọrẹ. wọ́n ń kìlọ̀ fún wọn yà. àfa yìí ẹni tí ì bá kírun àbí tí ì ṣàdúrà ẹni ọba ń gbà pẹ̀lú òkè sáwọn èèyàn. wọ́n tún wá ń kìlọ̀ fún inú wọn yarí. ẹni tí yóò wù láyé tí ì bá tọrẹ. tí ì bá tọrẹ. báyìí bá mú kò ní bọ́. yasin kìí ṣe kù. bọ́lá náà bá mú kò ní jùlẹ̀. bó ṣe bá wa gangan nu. àfa yìí. baba. níparí ọ̀rọ̀ mi. ká sọ̀kalẹ̀. ọlọ́run ní pààyàn o. ọlọ́run ní pààyàn. ẹ jẹ́ kí baba wa Muhammad nù kó sọ̀rọ̀ dẹkùn ní sàrí. ẹjọ́ sọ̀rọ̀ dẹkùn o. ẹjọ́ sọ̀rọ̀ dẹkùn ní sàrí. ẹ dákun jama
ẹ má jà gbọ́ wọ́n ní wọ́n pé wọ́n wí wọ́n sọ wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n ní kọ́ra nǹkan wọ́n jọ jà ẹnìkan ló yín múlẹ̀ ẹnìkan wọ́n ní gbájújọ́ tí wọ́n ti parí tí ọ̀tán náà ní Ìlọrin ẹ̀kọ́ ń bí oko kátikáti. ẹ̀kọ́ ń bẹ́ẹ̀. mọlọbì kan jò ní. akramakumullah. àwọn múra táwa kò ń bẹ̀ báná bá nǹkan mi wá kí n sinra káfíńtì ìrìn alẹ́ la fẹ́ rìn ìlú tà ń lọ yìí. àfa ọ̀rẹ́ mi bá ní sanusi máa lọ ilé ẹ̀kọ́ lọ sinra mi ilé rẹ̀ tí wọ́n ti sinra rí ó ní rárá o torí pé kànga àwọn ìwé ìpọn bá ti dàgbé mẹ́fà wọn ò ní sídò. torí kí ni. wọ́n bá jáde asaki gbé garawa wa ọ̀ya sí kànga o ìyàwó náà bá sì sọ̀rọ̀ láti yàrá ẹlẹ́ni bú ọ̀rọ̀ sí kànga o mo ní ìyàwó ni ẹlẹ́ni bú ni yìí wọn mọ bóyá ẹsẹ̀ fi sàtán ni ẹlẹ́ni bú ni yìí. ọba jáde. ìyá àmà wòlé wa ìyá àmà wòlé tiẹ̀ talókùtọ̀ pa alágbólé wa ni báwọn ti pàmìlà kú mẹ́fà wọ́n ní mọ́gàjì bẹ̀ ní máa kú. nígbà àwọn ìgbẹ́ kan ọwọ́ kú sẹ́ẹ̀rì mo ní ìyá ó ní ìyá ọdún kẹrin tó gbé kànga sàrà yìí fún yín ni. bẹ́ẹ̀ni. kó tó gbé kànga fún yín mẹ́rin lẹ́kùn ká yìí. alájí èkó náà làgbà níjọ́ lóyè tí wálé kán yìí. nbí wàá ní wa. mẹ́rin lẹ́kùn ká yìí kẹ́ tó gbé kànga sàrà. àwọn wa ti kí ni àwọn ìtàkùnlé rọ́ọ̀sì. ẹnjọ́ látò kú olóko kàtìkàtì báyìí. kò yé mi. afa yìí ẹnjọ́ látò kú olóko rárá àdá báyìí. qul innal mawta. ilẹ̀ Muhammad sọ fún wa pé ikú. alladhi tafirruna minhu. afa yìí èyí tẹ̀ ń sá fún tí ká ikú náà lè lólòkulò kálukú náà lólòkulò torí ikú. lólòkulò eré igun eré àkàlà. ẹ sọ pọ̀lọpọ̀ lé di ilé aláwo. wọ́n sọ ọ́ di ilé àfa mi ò ṣe wọ̀. ilé àfa mi ò ṣe wọ̀. yọ̀ọ́ máa rin ni. ẹlẹ́mi àmúdi ní kòkó òun ìsokọ́.